orúkọ mi ní Akeem Badmus aka Baálẹ̀ alága ọlọ́kadà bẹ̀rẹ̀ total. A lè sọ dáadáa nípa Alhaji Tomiwa Ọmọlẹ́wà alága fún PMS ní Ọ̀yọ́ State pé ìṣàkóso wọn ó wúwà ó dẹ̀ tẹ́ wa lọ́rùn bó ṣe ń lọ ní ìrọwọ́rọsẹ̀ láìsí wàhálà kankan anybody ń lọ ní ìrọwọ́rọsẹ̀ ọgbàdùn gbogbo nǹkan ló lọ bó ṣe kó mọ lọ létò ètò. Alhaji Tomiwa wọ́n jẹ́ èèyàn oníwà ìrẹ̀lẹ̀ wọ́n jẹ́ níyàn tó lè pé tẹ́nìkan bá wá rojọ́ ẹnìkan fún wọn pé láti bá ti ẹ̀jẹ̀ pé kò ẹnu iṣẹ́ ní òní gbọ́rọ̀ owó ń tẹ̀ tàbí kí wọ́n sọ pé kọ́lọ́ ọpẹlẹ yẹn náà wà kájọ wá sọ ọ̀rọ̀ láàrin ara wọn wọ́n dẹ̀ bá wọn yanjú rẹ̀ ó tún gbónú tí ó lè sí wàhálà kankan mọ́. tó wọ́n jẹ́ ẹnìkan tí wọ́n lé tí wọ́n fi ń gbọ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ àtòsí ọmọ bàbá bàjẹ́ kò sí ẹnìkan kan tó ń gba 1000 naira Alhaji yóò sọ pé kẹ́nìkan kan máa san 1000 naira tíkẹ́ẹ̀tì kò gbọ́dọ̀ tàbí fáǹdà àpò kan ní pé jẹ́ ti àwọn ọlọ́kadà bọ̀ mi ò lè sọ ti onímọ́tò so kò sẹ́ni kankan tó ń gba 1000 ọmọ ẹnìkan kan Alhaji yóò sọ bẹ́ẹ̀. Orúkọ mi ní Akeem Badmus aka Baálẹ̀ alága ọlọ́kadà bẹ̀rẹ̀ total.